àjọ EFCC wí. Kí ni àjọ EFCC sọ nípa bí wọ́n ṣe náwó gan Very Dark Man tí wọ́n fi pápẹ́ òfin pè, tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti ń pariwo, tí wọ́n ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ gẹ́gẹ́ bí òye àti èrò tiwọn. Àjọ EFCC wá ti jáde, wọ́n ti sọ ìdí tí wọ́n fi náwó gan Very Dark Man tí wọ́n fi mú lórí fàǹfà tó wà láàrin Very Dark Man àti iléeṣẹ́ ìfowópamọ́ GT Bank. Àlàyé wo wá ni àjọ EFCC ṣe? Màá mú wá fún yín tí àjọgbọ́ tájọ wò ó, èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí bí àjọ EFCC bí wọ́n sì náwó gan Very Dark Man. Bákan náà lórí ètò, ẹni tí í ṣe kábíyèsí ọba Aláyélúwà Àrólé Odùduwà ọba Adéyẹyè Ẹniìtàn Babátúndé Ògúnwùsì Ọọ̀ni tilé Ifẹ̀, bàbá ṣe ìrìn àjò lọ sí ìpínlẹ̀ Bayelsa. Kábíyèsí ti dọ́dọ̀ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ààrẹ Goodluck Ebele Jonathan. Àwòrán tí bàbá yà lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí Goodluck Ebele Jonathan, òun ló ti gba orí ẹ̀rọ ayélujára. Àwọn èèyàn ti wá ń fi èrò àti ìwòye tí wọ́n hàn. Kí làwọn èèyàn ń wí? Kí làwọn èèyàn ń sọ? Kí lèrò àti ìwòye àwọn èèyàn lórí ìrìn àjò tí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n sì lọ sí ìpínlẹ̀ Bayelsa? A mú wá fún yín tẹ́yìn náà gbọ́. Ẹlẹ́ẹ̀kẹta lórí ètò fún tèní tí a fẹ́ mẹ́nubà, òun náà ni ìpàdé tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwádé tí wọ́n ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ nínú ààfin. Kí ni àwọn ọ̀rọ̀ tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n bá àwọn òṣìṣẹ́ ààfin sọ? A mú wá fún yín tẹ́yìn náà gbọ́. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò. Otasansan rédíò and TV. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí láfigbárí ayé wa lágbára Adẹ́dàá. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, ṣùgbọ́n ẹ jẹ́ kí n máa rán yín létí wípé ó yẹ kẹ́yìn náà ó subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ sì tan notification bell, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Kí ẹ sì má gbàgbé láti máa bá ní like, ìyẹn fẹ́ràn àwọn program tá a bá ti mú wá. Ẹ máa tẹ like, kẹ́ ẹ sì máa bá ní pín, ẹ máa bá ní share rẹ̀ kó lè máa káàkiri àgbáláyé. Ẹ ṣé àdúpẹ́. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀, mo ní àjọ EFCC wọ́n ti sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe náwó gan Very Dark Man lórí fàǹfà tó wà láàrin Very Dark Man àti iléeṣẹ́ àbí ilé ìfowópamọ́
GT Bank. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí àjọ EFCC ohun tí wọ́n wí, ohun tí wọ́n sọ, tí wọ́n fi nawọ́ gan Very Dark Man. Ìròyìn ní àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ti nawọ́ gan gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn torúkọ rẹ̀ ń jẹ́ Martins Vincent tọ́pọ̀ tún mọ̀ sí Very Dark Man. Agbẹnusọ àjọ EFCC torúkọ rẹ̀ ń jẹ́ Délé Oyèwálé ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ fún àwọn oníròyìn. Délé Oyèwálé sọ fún àwọn oníròyìn lọ́jọ́ Ajé wípé àwọn kan ló kọ̀wé ẹ̀sùn tako Very Dark Man ránṣẹ́ sí àwọn làwọn fi nawọ́ gan Very Dark Man. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Oyèwálé pé bóyá fífi Very Dark Man sí àhámọ́ lọ́wọ́ ilé ìfowópamọ́ GT Bank nínú, Oyèwálé ní kì í ṣe èèyàn kan ló kọ̀wé ẹ̀sùn mọ́ Very Dark Man ránṣẹ́ sáwọn o, àti pé àwọn lẹ́tọ̀ọ́ láti dá ààbò bo àwọn èèyàn náà. Ó fi kún pé àwọn máa fi sílẹ̀ nígbà tó bá ti rí gbogbo ohun tí wọ́n nílò láti fi gba béèlì rẹ̀, àti pé àwọn máa gbé lọ sílé ẹjọ́ láìpẹ́. Ẹni tó máa ń tẹ̀lé òfin ni wá. Oyèwálé tó jẹ́ agbẹnusọ EFCC ló ṣàlàyé fáwọn oníròyìn. Oyèwálé tún fìdí rẹ̀ múlẹ̀ wípé ìlú Àbújá ni àwọn ti nawọ́ gan Very Dark Man. Ní ọjọ́ Ẹtì tẹ́ bá rántí tẹ́ bá gbàgbé, lọ́jọ́ Ẹtì ọjọ́ 7 oṣù karùn-ún ni ìròyìn gba orí ẹ̀rọ ayélujára pé àwọn kan nawọ́ gan Very Dark Man nígbà tó lọ sí ilé ìfowópamọ́ GT Bank. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ̀sùn kan GT Bank lórí ẹ̀rọ ayélujára lórí ìṣẹ̀lẹ̀ náà, àmọ́ GT Bank lọ́jọ́ Àìkú fi fídíò kan síta pé Very Dark Man kúrò nínú ọgbà wọn kó tó di pé ó di àwátì. Lára àwọn fídíò tó gba orí ẹ̀rọ ayélujára ló ti ṣàfihàn báwọn olólùfẹ́ àti alátìlẹyìn Very Dark Man ṣe ya lọ sí ọ́fíìsì àwọn EFCC lópin ọ̀sẹ̀ pé àwọn fẹ́ fún un lóúnjẹ, àmọ́ táwọn ẹ̀ṣọ́ ààbò EFCC kò jẹ́ kí wọ́n wọlé, pé àwọn máa fún Very Dark Man láwọn oúnjẹ náà fúnra wọn. Àwọn ọ̀dọ́ mìíràn tó ní àwọn máa ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn nílùú Àbújá lórí ọ̀rọ̀ Very Dark Man tí wọ́n sì ṣe ìwọ́de náà. Ọ̀pọ̀ àwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ti ń pè fún ìtúsílẹ̀ Very Dark Man kúrò ní àhámọ́ àjọ EFCC. Olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party Peter Obi àti gbajúmọ̀ olórin tàkasúfèé torúkọ rẹ̀ ń jẹ́ Davido, òun náà ti dá sọ̀rọ̀ náà. Davido pè fún ìtúsílẹ̀ Very Dark Man, àmọ́ tí Obi ní tirẹ̀ bu ẹnu àtẹ́ lu bí wọ́n sì nawọ́ gan Very Dark Man bí ẹni pé wọ́n jí gbé ni. Gẹ́gẹ́ bí ohun tí ìròyìn kọ tí ìròyìn gbé, òun náà ni àtìmúwá tí ẹ̀yin náà ti gbọ́ yẹn. Ẹ wá jẹ́ ká wo èrò àti ìwòye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìṣẹ̀lẹ̀ yẹn. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti fi èrò àti ìwòye ṣọwọ́ sí wa. Lára wọn la ti rí Olújídé Ọláwuyì Kọ́láwọlé. Àwọn ní orí àjọ EFCC ti gbálẹ̀, iṣẹ́ òṣì ni wọ́n ń ṣe kiri àti pé iṣẹ́ wọn kò ká wọn lára. Yàyà Bello ń gbádùn ẹ̀mí rẹ̀ níbi tó wà, kò sí ohun tí ẹ rí ṣe sí i. Azeez Jelil Adéwálé, àwọn ní ẹni tó pa gbogbo ènìyàn lẹ́nu mọ́ òun ni olórí alátakò nígbà tí kò sí ní ipò apàṣẹ ní Nàìjíríà. Ẹ̀san ló ń ké yìí o. Adam Leonard, àwọn ní gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kẹ̀ rárá o, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ẹ̀rọ ayélujára ní Very Dark Man.
Adéyẹmọ Olútúndé ní you are aware of the armed robbers you call your politician who so freely the street or not. Benjamin Ayọ̀rìndé-Ọlá àwọn ní ó ti hàn gbangba wípé GT Bank lọ́wọ́ nínú bí wọ́n ṣe jí Ferry Darkman gbé lẹ́yìn tó ń gbìyànjú láti fi ilé ìfowópamọ́ náà sílẹ̀ torí pé òṣìṣẹ́ àjọ EFCC kọ̀ láti sọ ìbáṣepọ̀ tó wà láàrin wọn àti GT Bank. Ìdáhùn arákùnrin náà fi hàn gbangba pé GT Bank pẹ̀lú àwọn tí wọ́n kọ̀wé tako Ferry Darkman àti pé fọ́nrán tí GT Bank fi léde jẹ́ ká mọ̀ pé wọ́n ti ṣe àyọkúrò fọ́nrán náà, wọ́n ti ẹ̀díìtì ẹ̀ torí kò sí àkókò àti ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nínú fọ́nrán náà. Èyí ló jẹ́ ká mọ̀ pé GT Bank kò jẹ́ olóòótọ́ lórí fọ́nrán náà. Ọlákúnlé Dẹ́kúnlé àwọn ní àwọn EFCC yìí máa wá ń kọjá àyè wọn ò báyìí. Ṣebí àjọ tó ń mú àwọn ẹni tí wọ́n bá kó owó ìlú jẹ ni àwọn àti àwọn ìwà ọ̀daràn míì ni wọ́n mú. Ṣé ìwà ọ̀daràn náà wá tún ni kí ènìyàn sọ̀rọ̀ nípa òkodoro búburú tó ń ṣẹlẹ̀ láàrin ìlú? Èyí lágbára o. Gẹ́gẹ́ bí èrò àti ìwòye àwọn èèyàn òun náà ni ẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Ẹ wá jẹ́ kí a wo ohun tí àwọn èèyàn ń sọ, ohun tí àwọn èèyàn ń wí lórí ìrìn àjò tí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí wọ́n ṣe lọ sí ìlú Bayelsa tí wọ́n sì ṣàbẹ̀wò sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan, ààrẹ Ebele Goodluck Jonathan. Kí ni àwọn èèyàn ń wí, kí ni àwọn èèyàn ń sọ? Ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ gbọ́. Àléfà Abibulai Arikeyo àwọn ní Goodluck Ebele Jonathan is a very humble man. Goodluck Ebele Jonathan jẹ́ ẹni ìrẹ̀lẹ̀ lọ́kùnrin ní bàbá kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà ṣe lọ kí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Khalifa Abibulai nìyẹn. Adédayọ̀ Gabriel Fátókí àwọn ní olórí aládé ní Ọ̀ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún kò síyàn bẹ́ẹ̀. Ọ̀dẹ́bísí Ọmọ́táyọ̀ Victor àwọn ní this is my problem with most of our monarchs from the west or south. They are too available and does not stay in one place. They want to grace every invitation, and which is why their relevance have diminished. How many times do we see Oba of Benin or Olu of Warri moving around parties? It is unfair. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọ̀dẹ́bísí Ọmọ́táyọ̀ nìyẹn. Dami BJ àwọn ní Ọọ̀ni of Ifẹ̀ kí ló dé ná? Why will you be going everywhere? Bàbá mi, your palace is one of the most respected one, so try to sit down for house. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Dami BJ nìyẹn. Abíọ́dún Ọláònípẹ̀kun àwọn ní Ọ̀jájá himself, no doubt you are the Àrólé Odùduwà, we are with you. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Abíọ́dún Ọlánípẹ̀kun nìyẹn. Olórí Adébísí Yétúndé àwọn ní Ọọ̀ni is too humble and kind, that is why he so love to visit the important person. Ọláyínká Ọlápéjú àwọn ní orí adé ti padà sùn ta, a almighty king of Yorùbá land visiting Goodluck Ebele Jonathan, what did I know sef? Adékúnlé Williams Ẹ̀rìnlẹ̀ àwọn ní why can Ọọ̀ni stay in the palace? Why can't Ọọ̀ni stay in the palace for once? I don't like what Ọọ̀ni is doing this time around. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Adékúnlé Williams nìyẹn. Ẹ jẹ́ ká wo ohun tí Hasan Ọlábọ̀dé ohun tí wọ́n sọ tiwọn. Hasan Ọlábọ̀dé ní ilé ní adìrẹ Ọọ̀ni kò ti níyì
ẹ wo àpọ́nlé àwọn ẹ̀yà míì tí wọ́n ṣe fún bàbá wa kábíyèsí o. Akíntóyè Kọ̀díjà àwọn ní I just like this king, he belong to Yorùbá and everybody. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti ń fi èrò àti ìwòye tí wọ́n ṣọwọ́ sí wa lórí ìrìn àjò tí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí wọ́n ṣe lọ sí ìpínlẹ̀ Bayelsa tí wọ́n sì ya ọ̀dọ̀ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Goodluck Ebele Jonathan. Kí ni ìwòye àti èrò tiyín lórí ìrìn àjò tí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tí wọ́n ń ṣe kiri yìí? Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí gẹ́gẹ́ bí ṣe wà lórí ìkànnì yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Thank you. God bless you.